dùbúlẹ̀ lọ́jọ́kọ́jọ́. Ọpẹ́ mi lè Olúwa o kò má ló bá. Mo rò títí, mo tún dúró. Mo rò títí sẹ́, mo tún dúró. Láti bọ́ ní o, níbo ni? Níbo ni o láti bọ́ ní tí bá ti bẹ̀rẹ̀? Tí bá ti bẹ̀rẹ̀ sí gbégbá ọ̀fẹ́. Ọlọ́run ní ọba adákẹ́dájọ́, olùmọ̀ràn ọkàn, ọba àwọn ọba, kábíyèsí. Sórí ètò lónìí àtúntì dé sórí ètò wa ètò yìí ní Ṣọ́wọ́nyá lélẹ́yìí o láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Ẹ káàsán lọ́kùnrin lóbìnrin, ẹ káàsán lọ́mọdé lágbà, àtúnkì yín Dayọ̀ Agbọ́lá rédíò TV láwà. Àwùjọ àpèlò lélẹ̀ tẹ̀ ń gbọ́ yìí. Àwùjọ àpèlò ti dé. Orin ọpẹ́ ni. Sórí àwọn ọ̀tá wọn tí ó fẹ́ àgbẹ̀rù. Wàhálù ara san ọkùnrin lákèdè sórí àwọn ọ̀tá wọn tí ó fẹ́ àgbẹ̀rù. Ó kọjá be careful. Tẹ́mi dọ́kọ̀dù Táyọ̀ mo rí yín o. Wùmí àbẹ bó ni. Ṣé wà múlẹ́yìn náà o ẹ kú àbọ̀. Kí gbogbo wa máa jó ká máa yọ̀. Lórí ètò Ṣọ́wọ́nyá tòní ìgbádùn mẹ́ẹ̀tì láwà. Ọlọ́dẹ̀dẹ̀ orí òkè múlẹ́yìn náà. My Oga Kristi Obi Amadi, I can see you. Welcome to today's show. Adamalakun Káyọ̀dé Joseph múlẹ́yìn náà. Ẹ màmá rẹ̀ kú àbọ̀. Ṣọ́wọ́nyá rèé o láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Òní lọ́jọ́ Wednesday ọjọ́ 17 ọdún 2019 Kẹ́hìndé Tàlàbí mo rí yín o ẹ kú àbọ̀.
Àlàbí mo rí yín wọ́n ní thank you. Àfúlání Ọlárẹ̀wájú bó o níṣẹ́ wà. Ẹ kú ètò. Ṣọwọ́ yálẹ̀ léyìí. Bó o ní iṣẹ́ àgbàdo ara wa. Bẹ́ẹ̀ ṣe ń wọlé mò ń gbádùn yín, iṣẹ́ iná ń gbádùn mi. Bàbá wa Professor General Kollington Àyìnlá rèé. Eléyìí tẹ́ ń gbọ́ iná pè ní yóyóyó. The dance of yo-yo, yo-yo-yo. Láti Dayọ̀ Agbọ́lá rédíò TV lónìí yìí a máa gbádùn ara wa bẹ́ẹ̀ bó ṣe ń gbádùn sìgá, a máa enjoyment ara wa
lẹ́yìn ẹ̀ mo rí yín ẹ̀kú àbọ̀. Ruth Ọládé Adéjùmọ̀ mo lẹ́yìn náà o. Ijó yóyò là ń jù sóde lónìí. Kẹ́hìndé Tàlàbí wọ́n ní which country are you located? Orílẹ̀-èdè Amẹ́ríkà láwa pẹ̀lú ògùn Ọlọ́run. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀gbọ́lá rédíò TV Baltimore nípínlẹ̀ Maryland lórílẹ̀-èdè Amẹ́ríkà láwa. Bàbá ló ń tàbí Easter Studio láti beam live to the world. Bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá wa share rẹ̀, ẹ máa like ẹ̀. Níjọ́ Sunday Jésù gẹ̀ṣin wọ Jerúsálẹ́mù. Tọmọdé dàgbà náà ṣe òsánà náà ṣe kábíyèsí fún. Ẹ̀yin tẹ́ fẹ́ kàn mọ́gi níjọ́ Friday ẹ̀jẹ̀ arójú yín. Ẹ̀yin tẹ́ fẹ́ kàn Jésù mọ́gi níjọ́ Friday ẹ̀jẹ̀ arójú yín. Tẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ bá kàn mọ́gi Friday yóò jíde Sunday. Ayé. Tọmọdé tàgbà ló ń gbọ́dọ̀ Agboọlá rédíò TV. Tọmọdé tàgbà ló ń gbé ètò Ṣọ́wọ́nyá. Dixie Olúgbòdì alẹ̀pẹ̀pẹ̀ kẹnẹríbò ni ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò ẹ́. Ijó yóyò lélẹ́yìí. Okay. Yo-yo. Yo-yo dance. Yo-yo. Yo-yo dance. Ọ̀pọ̀nù yóò gẹ̀ẹ́tì ẹ̀ nígbà tó ní jáde gbà ń. Chief Alhaji Professor General Kọ̀díjì Àyìnlá. Bàbá láti Kánò. Tí ẹ bá wojú aago yín lórílẹ̀‐èdè Amẹ́ríkà bí àwọn táwa Maryland. Aago méjì ó kù ṣẹ́jú mẹ́fà. Ẹ̀yin ti UK aago méje kù ṣẹ́jú mẹ́fà ní lọ́dọ̀ yín. Ẹ̀yin torílẹ̀‐èdè Nàìjíríà aago méje kù ṣẹ́jú mẹ́fà bákan náà. Houston Texas nílẹ̀ lẹ́ẹ̀mẹ́rún lẹ́yìn wa mẹ́rún. Aago kan tí wọ́n kù ṣẹ́jú mẹ́fà ni. Ẹ wò ó ẹ̀jẹ̀ sáré wọ yàrá àkéde wọ́n wá padà sórí yóyóyó. Ológun Akínwùmí mo rí yín o. Ológun Akínwùmí iṣẹ́ wa. Owó ni ó jẹ kù sóṣù ọmọ ọlọ́mọ dàkèrè. Làwọn èèyàn ṣe yóyò pẹ̀lú òzónléyà tó di ṣítàṣírí ti tú yìí tó bá lè bóra tó lè ṣe yóyò ọkàn máa rùn ní ọmọ somi. Owó ni ẹ̀jẹ̀ kò sọ́ọ̀ṣì.
lè bí ojú sùn ó rẹ́kẹ́ ó yá àgbà àyà oṣù oníjó yóyó yìí ńgbà táwa wà ní yunifásitì ńgbà wọ́n dà pé gbà wọ́n lọ́jáde ẹ̀yìn. Gbàdé. Sọlá jàdá jẹ̀tì o ẹ wo ẹjẹ wọ yàrá kéde ń bọ̀ lórí ijó yóyò àjọ ijó yóyò lónìí ni àjọba ẹ̀jẹ̀mẹ̀ntì ẹjẹ ṣèpolówó ọjà díẹ̀ náà. ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọkùn ó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá ti dóde o. Sọ́wọ́nyá ti dóde o. ẹ wá ń kọ fìdílé tàbí gẹ́gẹ́ fìdílé kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀. Sọ́wọ́nyá ti dé. torí tòní àtúndù ó dàgbọ́n fún akọ́sí. Sọ́wọ́nyá ti dé. bẹ́ẹ̀ni o ẹkú lélà kára lé ẹrì wá ní ti rọ̀nà. ètò àgbọ̀dún tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá. ó máa bá fẹ́ sọ̀rọ̀ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, 2 alẹ́ ni ní Nàìjíríà, agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. béèyàn bá mí ìṣètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgbọ́n sọ ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ ní ìṣe. ẹ wá ń kọ fìdílé tàbí gẹ́gẹ́ fìdílé. Sọ́wọ́nyá sì dé torí tòní àtúndù ó dàgbọ́n fún akọ́sí. Sọ́wọ́nyá sì dé. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for the plan. Pleasant Services. They will plan your event more than your expectation. Decorating services are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò. Alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pàjù. Pàbàmbarì ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ́fẹ́tẹ́ ò ní rí. Níbi Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí. +14436 tàbí +14437 608578. Pleasant Services. Oh my God. Orí ẹ wà níbẹ̀. I just want to be where you are. Well, darkness cannot stand in His presence, because in His presence dwells the fullness of joy. In fact, fullness of life. And that is why the Virtuous Ladies of Gospel Faith Mission International, North America government, invites you to Virtuous Ladies Conference 2019. In His presence, Exodus 33 verse 11 through 16. Day, Thursday 16th to Sunday 19th of May 2019. Then Bongiorno Conference Center, 430 Union Hall Road, Calais, Pennsylvania, 17013. Ministry, Pastor Sunday, at the National Overseer Government, North America. Declares Ola Aramo, the chairperson, GBL Ministry. Guest speaker, Pastor Taiwo Fabri, National Secretary Government North America. Declares Blessing Oluwayemi, Government Worldwide Women Ministry Leader. and the host of other anointed ministers of God is going to be great and wonderful in His presence. This is the
praise him, he will rescue. And if you worship him, he will be with you in worship. Let us meet at the throne of mercy near his presence well. Registration fee $250 per participant, which will include feeding for 4 days and accommodation for 3 nights. Also in the package, movie nights, workout with Zumba, preaching and teaching that will open our knowledge. Wi-Fi and sound is $66. You can register at www.gfmi.org/VirtuousLadies. Telephone 301-277-8319. 301-277-8319. This advert is being sponsored by The Planning Committee of Judea, Government North America. You can't afford to miss his presence because in his presence there is a fullness of joy. It's going to be powerful. Jesus is Lord. You can join us on Facebook at this pages Babalonta, Dayo Agbola Radio TV, Sami Dayo Agbola, Dayo Agbola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayo Agbola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayo Agbola Radio TV, the ultimate in audio visual. Ọlọ́run bàbá wa pẹ̀lú dọ́kítọ̀ ẹ̀sìn Adédoyin ti ìjọ Christ Apostolic Church Holy Spirit Arena Rosetta wọ́n ṣe gbogbo oníṣèjúpọ̀ ẹ̀dá tó fẹ́ bọ́ lọ́wọ́ ogun ẹ̀rù sínú ìpàdé àdúrà 72 hours program pẹ̀lú àkòrí yábẹ̀rù ẹ̀rọ Àìsáyà 43:1 ló sọ wípé ṣùgbọ́n nísinsìnyí báyìí ni Olúwa wí ẹni tí ó dá ọ Jákọ́bù àti ẹni tí ó mọ̀ ọ́ Ísírẹ́lì wá bẹ̀rù nítorí mo ti rà ọ́ padà ó ti pè ọ́ ní orúkọ rẹ̀ tí èmi ni ìwọ bẹ́ẹ̀ ni CAC Wonderland Ọ̀ṣunbíà Nigeria Brewery New Ife Road Ìbàdàn time morning session 9 a.m. to 12 noon evening session á bẹ̀rẹ̀ ní agogo 3 ọ̀sán títí di agogo 4 ìrọ̀lẹ́ ìṣòro ní agogo 11 alẹ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ Wednesday 24 of April àti ọjọ́ Thursday 25 of April yóò parí ní ọjọ́ Friday 26 of April 2019 fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀pẹ̀ wòlíì ẹ̀sẹ̀ Adédoyin ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080-3700-9389 bí o bá lè tọ́ Jésù olùgbàlà wá ìbẹ̀rù òsínmọ́ lọ́wọ́ rẹ̀ Jésù Olúwa. Sound and quality production Babalonta Studio is the best. Sound and quality production Babalonta Studio is the best. Babalonta production, the ultimate in audio visual. Babalonta production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Sami Dayo Agbola on Agbola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagbola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta production, the ultimate in audio visual. Dayo Agbola ni bàbá o, ni bàbá o, ni bàbá o. Radio TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Dayo Agbola ni bàbá o, ni bàbá o, ni bàbá o. Radio TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Ó ń jọlẹ̀ bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn o. Dayo Agbola ta rédíò TV. Kò sẹ́jẹ́ ẹni lẹ́yìn o. Dayo Agbola rédíò TV. Ìbọn tí wọ́n mẹ́rin láńdà yẹn àlàbẹ̀yà. Rédíò TV. Dayo Agbola gbogbo ayé ló gbọ́. àtúntí káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá asáré wọ yàrá àkéde wa lọ ní
a ti padà dé ní tépétépé mo ní ijó yóyò yẹn wò ní gbé kúrò mẹ́ẹ̀ alátìká nọ́mbà 1 ọkọ̀ jẹ́ abẹ́ ọ̀túnba White House mórí yín o ẹ̀kú àbọ̀ Olúwaṣẹ́gun Adéwálé Adépàbí mórí yín bò níṣẹ́ wà wọ́n ní bàbá ló ń ta ọkùnrin rẹ̀ ké sí ó yẹ kí ni ọjà pàràpàrà ọjà pòròpòrò ọjà pìrìpìrì lónìí. Kò lè fi jó ìpara aládìká kọjá bẹ́ẹ̀. Ẹ ṣeun Olúwaṣẹ́gun Adéwálé Adépàbí ẹ ṣeun wọ́n ní congratulations on the award ẹ ṣeun àdúpẹ́ ọyẹ ká tiẹ̀ ya àwọ́dù ká gbé sórí Facebook ká gbé sórí YouTube àbí ọwọ́ tiẹ̀ ẹ ṣe God bless you. Mo ní àwọn orin tó ń ṣojú ní gbèsè orin tó ṣe tí lára tó ṣe ara lóore ẹ pàdé wa lórí iṣẹ́ wọ́n yá lójoojúmọ́ Monday to Friday kò ní sún wa kò ní rẹ̀ wá ẹ̀yin tẹ́ wọ́n wà náà kò ní sún yín ẹ́. Ọmọ eke títí yóyó wá ìkìlọ̀ fún láì díà láti mọ títí yóyó àti ẹ̀gbọ́n dàgbàlagbà tó títí yóyó wọ́n ti ká ń fà á. Ìyábọ̀dé nìkan kí ń jó àwa tá ń jó gán pọ̀ ẹ̀yìn èmi gán ń jó ẹ̀kan tó dùn tó dùn fẹ́mi náà yẹ́sẹ̀. àṣà ọ̀sẹ̀ yìí mo nínú ọ̀sẹ̀ tá a wà yìí inú ọ̀sẹ̀ yìí ló máa fi Jésù hàn lálẹ́ ọ̀la ní bọ̀dá Júdásì tó ti rèé ta Jésù ló fi hàn ẹ ṣọ́ra fáwọn èèyàn tó máa ń kí sí yín inú ọ̀sẹ̀ yìí torí Júdásì ní ẹnikẹ́ni tí ń bá ti fẹnu kàn lẹ́nu ẹ̀mọ̀kún wọn dàmọ̀ kan láàrin àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ bóyá jẹ́nu àwọn wòlíì ayé ìsìn àwọn pásítọ̀ ayé ìsìn àwọn evangelist ayé ìsìn ẹ̀ ti dá wọn mọ̀ yàtọ̀ báwọn evangelist eegun wọn gùn wọn ni táwọn ọmọ ọ̀dọ́ ọmọ ṣe lẹ́yìn ẹni Jésù gan àwọn èèyàn ọ̀dàmọ̀ sáwọn ọmọ ẹ̀yìn rẹ̀ Júdásì Mr Snitch ó wá lẹ́yìn tí ìbá di fẹnu kò lẹ́nu òní Jésù tó bá di lọ́la ló máa fẹnu kò Jésù lẹ́nu o gbogbo ẹ̀yin tẹ̀ jẹ́ Peter tẹ́ ẹ ṣe tán àti sẹ́ Jésù kódà o ẹ rèé ronú pìwàdà.
àyà òṣì mo ní gbogbo ẹ̀yin náà jẹ́ Peter tẹ́fẹ́ fi Jésù hàn lórí mi ní wíkẹ̀ndì yìí ẹ ṣọ́ra yín ẹ mọ̀ mi Jésù hàn lẹ́yìn Júdásì àti ẹ̀túngbẹ́lẹ̀ mi kò tún máa jẹ́ Júdásì mọ́ ṣùgbọ́n àṣìmọ́ Peter mọ̀ mi Jésù hàn áyín níjọ́ Friday láwọn ó kan Jésù mọ́ kí o á kan má gbélébùú wàláì tẹ̀lé àìjí Jésù ó jíǹde ńjọ́ Sunday ayin yóò jíǹde ńjọ́ Sunday àwọn ará ìpàdé rẹ̀ ń Gálílì kò làbí Gálílì síná ọ̀dà ìkéde tẹ̀ ẹ̀sánwó fún lélẹ́yìí tó bá di lọ́jọ́ Friday níbi táwọn Peter bá ti ń ṣe Jésù níjọ́ Friday ìgbà orin Philophobia yóò máa kọrin ní KOF Cafe KOF Sport Cafe ní Philophobia yóò ti máa kọrin níjọ́ Friday o níjọ́ Friday níjọ́ Good Friday tó bá dijọ́ Saturday Fẹ́mi Ara yóò máa perform ní bákan náà ní KOF yóò tún máa launch album ẹ̀ yes níjọ́ Saturday kó tó di ijọ́ Sátidé gan Fẹ́mi Ara gan máa yọjú lórí ètò wa ńlá yìí a lè sọ fún yín yẹ́sìkẹ́ ó máa yọ kíni ó máa ṣá poríporí. ẹ̀yin lọ́jọ́ àdúgbò ẹ̀rọ ti jẹ́ olóyò àmì àdúgbò ẹ̀rọ ti jẹ́ olóyò ọ̀pọ̀ ìrìn bá wa sọ̀tọ̀ ọ̀dọ́ ọ̀pọ̀ ìrìn bá wa sọ̀tọ̀ ọ̀dọ́. ẹ̀yin náà bá létí ìlú tẹ́ ẹ̀ gbọ́ nǹkan tó ń lù ó láyé kọ́ fún yín mo ní kò sẹ́yẹ tí ó dorí kodò bí àdán fábàdà àpètẹ́jọ́ bá tẹnu ẹ̀ jáde torí pé àwa làgbà adìyẹ funfun làgbà adìyẹ àìdéyí kálá àdáwọ́ bọ́ ẹ̀ tó dé tó ti kọ̀kọ́ díjú àkèrè díjú àtọmọdé ránṣẹ́ ni wà lọ́ra kàrá mẹ́rin jẹ́ àìmọ́ orin náà fẹ́ jó sí àìmọ́ ń jó ní jáde jò ó lè jó tó lè bá ti ń jó kálẹ̀ jò ó mọ̀ wòran ní ẹ̀yìn. mo ní ètò sọ́wọ́n yá ó lágbo ètò mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni Gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ rédíò TV ibẹ̀ láti ń dábí ọwẹ́ láti ń wọ̀ bí òwe Amos Olúwọlé Ọmọńgbẹ́jẹ́ bí mo rí yín o ẹ kú àbọ̀. Professor Alhaji Chief Dr. General Kọ̀lẹ́tì Àyìnlá baba Kébé Kwara Alatika special. adirabi omi òkèlè adékúnlé bẹ́ẹ̀ni sẹ́nu mi ìlànà yóò lórí bẹ́ẹ̀ lọ́jọ́ lórí bẹ́ẹ̀ lọ́jọ́. Àyà òṣù yẹ́sìkẹ́ mo ní rò lè gbélé kúrò bẹ́ẹ̀ a máa kúrò sí ẹ máa gbóni mi wọlé ẹ mọ̀ pé mo
kò mọ́rọ̀ mi mọ́lẹ̀ torí ìtẹ́wá lónìí mo ní kí n jẹ́ ìjọ èyí rẹ̀ enjoyment orin náà ni Èdùmàrè so mọ́ mọ́lẹ̀ bí akọ ajá o ẹnikẹ́ni tó bá gbé gidi náà pé kẹ́yìn tẹ̀ ń wò mí kẹ́ mọ́ ṣàyé orí yín Èdùmàrè yóò so wọ́n mọ́lẹ̀ bí akọ ajá àbí ẹ̀dá. Báwa tó léde wa Nàìjíríà ṣe Tiléwá Ṣómadé ìyálẹ́tọ́rà òun ló kọrin yìí o fún léde Nàìjíríà Olúwa bàbá àtún Nàìjíríà ṣe ọ̀rọ̀ Nàìjíríà ọ̀rọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ó dọwọ́ rẹ̀ Ọlọ́run ọba bá wa ṣe ọ̀pọ̀lọpọ̀ wa la travel lọ sókè òkun àrò tó ń ṣẹlẹ̀ láwọn ìlú yìí àrò tó ń ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè yìí kí ló dé tá a lè mú àmúlò rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà a mọ̀ pé Nàìjíríà tóbi ṣùgbọ́n títóbi tí Nàìjíríà tóbi náà kò tí ì tó state kan tá ń pè ní Texas lórílẹ̀-èdè Amẹ́ríkà kí ló dé tá a lè múlù kan ká fi ṣe model city ẹ jẹ́ kí iná wà ńbẹ̀ bó jẹ́ sólà lẹ́ máa lò ẹ lò ó ẹ jẹ́ kómi ó wà ńbẹ̀ bó jẹ́ dam lẹ́ máa ṣe ẹ ṣe ẹ jẹ́ kí security ó wà ńbẹ̀ bó jẹ́ pé ọlọ́pàá tí lẹ́ máa fẹ́ ọlọ́pàá tó bá sọ pé òun gbowó lọ́wọ́ anybody tó gba bribe kẹ́ ẹ fáyẹ̀ kẹ́ ẹ sáré ní ẹ̀sẹ̀ wọ̀n ẹ jẹ́ ṣe model city sí Nàìjíríà o kò nídìí pé alábẹ́ rúlu orílẹ̀-èdè Nàìjíríà láì tí ì rúlu yàrá kan báwa ṣe Olúwa tolúwa bá máa bá wa ṣe àwa gan náà ó ṣe tiwa mọ̀ bẹ́ẹ̀ Olúwa ó ṣe ti àwa náà ó ṣe tiwa. Ọ̀gbẹ́ni ní ìdàkẹ́dù ọ̀gbẹ́ni oníjà àpèdáhùn adéyíkáyé ẹnikẹ́ni nínú ìlérú olórúkọ púpọ̀ olórúkọ ìgbà àgbèjẹ àkìkìtọ̀ Olódùmarè dákun dábọ̀ wá bá wa ṣe. mo ní Tóyìn Ṣómadé Tiléwá òun lẹ tó kọrin Tiléwá Tóyìn Ṣómadé òun ló kọrin ilé tẹ́ ń gbọ́ yìí ó ní Olúwa bá wa ṣe kó lẹ́ẹ̀dé wa Nàìjíríà kó dáa èmi wá ní pé àwa gan gbúdọ̀ gbìyànjú lára ẹ̀ náà. Olúwa ọ̀rọ̀ Nàìjíríà.
àdúpẹ́ lọ́wọ́ àbágọ́ọ̀dì yẹ́s ẹ jẹ́ dọ́dọ̀ bàbá wa ẹ bá tògúndé káwọn náà bá wa dá sí i kán bá wa dá sí i yẹ́s lẹ́yìn ilé ìwé tí wọ́n wọ yàrá kéde ká lè kówó ní ẹ̀sápò bàbá wa olóògbé Chief Robert Ògúndèrè ọ̀ṣẹ́ ìtura ó ní ẹkùn oníwògbè ọkẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ọkẹ́ ló ń jẹ́ ẹkùn oníwògbè ẹ̀ẹ́dí ọkàn. ọjà ṣe tiẹ̀ títí ọjà lọ òòrùn rárá ó ti rẹ̀ bí àná lọ sùn. ọjà ṣe tiẹ̀ títí ọjà ti lọ òòrùn rárá ìyẹn ti rẹ̀ bí àná lọ sùn. ogun kò ṣe bọ̀lẹ̀ o ayé dá Adéyẹlé orí yìí o. Ẹ̀kú àbọ̀. Ènìyàn sọ, ẹranko sọ, ewé kò sọ, gbogbo ayé ló ń sọ. Ṣùgbọ́n kí ni kan ò sọ, ó yí lọ, ó yí bọ̀, ó ń dúpí. Tó o bá sùn tí gbogbo ẹ̀ dákẹ́ jẹ́jẹ́ ọkàn rẹ̀ ò lè sùn òun ló ń tábù tó ń kóra ẹ wò ó mo yọ yàrá kéde orin náà fẹ́ kí wọ yàrá kéde náà láì àmúhòtí dúró ni. Kò mà sí wọ́n pé tó ríran bí ọkọ̀ ọmọ ọlọ́run sọ̀rọ̀ ó ríran lọ́sàn ó tún bá mi sọ̀rọ̀ ó ríran lóru. Kò mà sí wọ́n pé tó ríran bí ọkọ̀ ó bá mi sọ̀rọ̀ ó bá ọ sọ̀rọ̀ ohun gbogbo ní kedere òyìnbó pé ọkọ̀. Kò sóhun náà tó dàbí ọkàn ẹkùn oníwògbè ẹ wo ń bọ̀ ẹ jẹ́ wọ yàrá kéde ń bọ̀ àdìkọ́. Ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọkọ̀ àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá ti dóde o. Sọ́wọ́nyá ti dóde o. Ẹ wá ń kọ́ fìdílé tàbí gẹ́gẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn ó dá gbọ́ngbọ́n akọ́sí yìí. Sọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹkú lélà kára lé ẹ̀rìn wá ní ti rọ̀nà. Ètò àgbọ̀dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá. Ó máa bá fẹ́ sọ̀rọ̀ níkànnì yìí. Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, méjì alẹ́ ni ní Nàìjíríà. Agogo mẹ́fà ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mísì tó Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìbò ọ̀sán ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ ní ìṣe rẹ̀. Ẹ wá ń kọ́ fìdílé tàbí gẹ́gẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn ó dá gbọ́ngbọ́n akọ́sí yìí. Sọ́wọ́nyá ti dé. Erisi company in America, everybody call it Pleasant Services. You better call them for the plan. Pleasant Services. They will plan your event more than your expectation. Decorating services are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò. Alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pàjù. Bàbáǹbarì ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ́fẹ́tẹ́ ò ní rí. Níbi Pleasant Services. Yọ̀ṣá ti pè sórí nọ́mbà wọ̀nyí. +14436 tàbí +14437 608 Pleasant Services. Oh my God! Orí ẹ wà níbẹ̀. I just wanna be where you are.
His presence. Because in His presence, you are the fullness of joy. In fact, fullness of life. And that is why Virtuous Ladies of Gospel Faith Mission International, North America government, invites you to Virtuous Ladies Conference 2019. In His presence. Exodus 33, verse 11 through 16. Day, Thursday 16th to Sunday 19th of May 2019. Then, Bongiorno Conference Center, 430 Union Hall Road, Calais, Pennsylvania, 17013. Ministry, Pastor Sunday, a Durational Overseer Government, North America. Declares Ola Aramo, the chairperson, GVL Ministry. Guest speaker, Pastor Taiwo Fabri, National Secretary Government North America. Declares Blessing Oluwayemi, Government Worldwide Women Ministry Leader. and the host of other anointed ministers of God is going to be great and wonderful in His presence. If you can praise Him, He will bless you. And if you worship Him, He will be with you in worship. Let us meet at the throne of mercy near His presence square. Registration fee $250 per participant, which will include feeding for 4 days and accommodation for 3 nights. Also in the package, movie nights, workout with Zumba, preaching and teaching that will open our knowledge. Wi sight and sound is $66. You can register at www.gfmi.org/virtuousladies. Telephone 301-277-8319. 301-277-8319. This advert is being sponsored by The Blind Committee of GVL, Government North America. You can't afford to miss His presence because in His presence there is fullness of joy. It's going to be powerful. Jesus is Lord. rédíò tv gbogbo ayé agboola ní bàbá rédíò tv gbogbo ayé ó ń tọ́lẹ̀ bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sírú ẹni lẹ́yìn ó Dayọ̀ Agboola àjọta rédíò tv kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn ó Dayọ̀ Agboola rédíò tv nígbàdí wọn mẹ́rin láńdà yẹn àlàbẹ̀lá rédíò tv Dayọ̀ Agboola gbogbo ayé ló ń gbọ́. aláìní lọ́wọ́ èmi náà sọ èdè Jésù ìsàlẹ̀ tí wọ́n ṣe wà. Ọlọ́run bàbá wa Prophet Dr. S.A. Adédoyin ti ìjọ Christ Apostolic Church Holy Spirit Arena Rogers Land ló ṣe gbogbo oníṣèjúpọ̀ ẹ̀dá tó fẹ́ bọ́ lọ́wọ́ ogun ẹ̀rù sínú ìpàdé àdúrà 72 hours program pẹ̀lú àkòrí yá bẹ̀rù bẹ̀rù Isaiah 43:1 ló sọ wípé ṣùgbọ́n nísinsìnyí báyìí ni Olúwa wí ẹni tí ó dá ọ Jákọ́bù àti ẹni tí ó mọ̀ Ísírẹ́lì wá bẹ̀rù nítorí mo ti rà ọ́ padà mo ti pè ọ́ ní orúkọ rẹ tí èmi ni ìwọ bẹ́ẹ̀ ni CAC Wonderland Ọ̀ṣunbíà Nigeria Brewery New Ife Road Ìbàdàn time morning session 9 a.m. to 12 noon evening session wá bẹ̀rẹ̀ ní agogo 3 ọ̀sán títí di agogo 4 ìrọ̀lẹ́ ìṣòro ní agogo 11 alẹ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ Wednesday 24 of April àti ọjọ́ Thursday 25 of April ilé ìparí ní ọjọ́ Friday 26 of April 2019 fẹ́ẹ̀kúrẹ́rẹ́ àlàyé ẹ̀pẹ́ wòlíì S.A. Adédoyin ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080-3700-9389 bí o bá lè tọ́ Jésù olùgbàlà wá ìbẹ̀rù òsínmọ́ lọ́rọ̀ rẹ Jésù lolúwa. Then who brought the good news is Jesus. By his resurrection, there is power that resurrects our Lord Jesus Christ. And remember that he says, all the power on earth and the heaven has been given unto me. And that is why the Gospel Faith Mission International Government House of Grace in Maryland presents the special Easter celebration service. Theme, the power of the resurrection. Date, Sunday 21st of April 2019. Venue, Government House of Grace, 9121, Piscataway Road, number 1 Clinton MD, 20735. Ministering Pastor Solomon Ajayi and other anointed ministers of the gospel. Come and experience the power of the resurrection as every dead thing in your life will resurrect. Jesus Christ, the Son of the Most High God, is alive. Every Monday till Friday.
ṣe lójoojúmọ́ ní ọ̀rọ̀ tó yára ètò tá a fẹ́ bọ̀ akẹ́kọ̀ọ́ ẹ̀rọ àwòrán rédíò TV tó yára yìí ètò tó lóyún lábùkù tó máa ń lò ọjà kájébù bàjẹ́ olówó ọjà tàbí kókó ẹgbẹ́ dájọ́ àgbọ̀ọ́lá sórí nọ́mbà rẹ̀ +444-376-085-78 tó yára ètò tá a fẹ́ bọ̀ dájọ́ àgbọ̀ọ́lá rédíò TV tó yára yìí ètò tó lóyún lábùkù ọjà kájébù bàjẹ́. Owó nìkan ló lè ṣe o. Owó nìkan ló lè ṣe é. Láìsí eléyìí lórí olóyè ọba kásẹ̀tì nílẹ̀. Adétiléwá Tóyìn Ṣómádé mo rí yín o ẹ kú àbọ̀ màmá nìyẹn. Wọ́n ní wẹ́ẹ́dọ́nu ẹ̀ṣẹ̀ wà dúpẹ́. Olúyẹ̀gùn Ògúnlọ́lá àwo ṣọwọ́ rẹ̀ kò ní. Mo rí yín o ìyá wa ń kọ́ àtàwọn ọmọ. Ẹ kú àbọ̀ sórí ètò. Mọ́mí ọ̀la ó lè jẹ́ kán máa ń máa lò. Wọ́n ṣaṣẹ́ lọ́rùn mọ́jú. Àwọn tèmi ṣaṣẹ́ òru. Wọ́n ṣaṣẹ́ láyé fojú kò. Ọ̀lẹ́sùn ọ̀lẹ́làgùn ọ̀lẹ́sùn ògbọ́gbù ọ̀lẹ́sùn ọ̀lẹ́wọ̀ ọ̀lẹ́sùn ọ̀lẹ́ọ̀gàgù. Elizabeth Johnson mo lẹ́yìn náà ẹ kú àbọ̀. Ẹ wo ojú tẹ fi wò wáyé o mọ̀ ní pọ̀. Etí tẹ fi gbọ́ wa ò ní di. Láyọ̀ láyọ̀ la máa pàdé. Ẹ jẹ́ pàdé lórí ètò wákàtí ìdáǹdè hour of deliverance. Olúwafẹ́mi Oṣùọlálé o àìmórí ilé o ẹ káàbọ̀. Ẹ bá bòde ọ̀fẹ́ kọ́ ó bá dùà. Ẹ bá bòmí ìyàwó kọ́ náà ó bó ń jẹ. Ẹ ṣeun bàbá wa ayébẹ́lẹ̀ wọlé. Yes,